And I will tell you things He has done for me. Ask me why I love Him, and I will tell you how much He loves me when I come. Oh Lord, why believe me? He has done it for me, and He will do more over and over. Alabi, Jesus, the only oh Lord, verily, I beg you, Olusha. He's almost on chains and undefeated. Tasted and trusted, He has done it for me, and He will do more over and over. Alabi, Jesus, the only oh Lord, verily, I beg you. Ìjọba jẹ́ kí gbogbo ayé kó yọ̀. Ó jókòó lórí kérúbù, òun séráfù, jẹ́ kí ayé kó ta gbọ̀ngbọ̀n. Ọlọ́run tó ní gbogbo ipá àtagbára lọ́wọ́. Ó là ń dúpẹ́ fún pé ó ṣọ́ wa di ọdún yìí. Bá a ṣe dúpẹ́ pé ó ṣọ́ wa dọdún yìí, ó tún máa ṣọ́ wa fún àìmọye ọdún. Àṣẹ ìṣẹ̀mí, àṣẹ ìṣàmọ́dún, lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ ló gbé wa ró nínú
Ọlọ́run àwọn ọmọ ogun. Ọ̀pọ̀lọpọ̀ ìrírí nílé ayé bí ló lè gba ìyìn rẹ lẹ́nu ọmọ ènìyàn. Ìpọ́njú jẹ́ kan nínú wọn, àìtètè eré sí àdúrà ó jẹ́ kan nínú wọn. Kẹ̀kẹ́ máa ṣiṣẹ́ ojú méjì ó tún máa rí bí ọ̀lẹ, ìyẹn tún jẹ́ kan nínú wọn. Àmọ́ nínú gbogbo tá a bá là kọjá nílé ayé bí Ọlọ́run máa jẹ̀kún wo.
jẹ́ kí ni. Tí kò jẹ́ kí ni ṣùgbọ́n rí. Ọpẹ́ mi Olúwa, ọba wa olóore. Má ṣe gbà, kábíyèsí kábíyèsí rẹ̀. Akọ̀pẹ́ kò jẹ́ àwa, tó bá wà lọ́wọ́ ọ̀tá. Àdúgbò Olúwa. Sọ pé ọba mi máa ń ṣe borí o.
ti already fún wa ní signal. So but kí n tó máa lọ, mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé Jésù ni ọ̀nà òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nìkan ni yóò rí ìyè. I am going to church. I'm a church member. Doesn't make you to make heaven. Honestly, I need to let you know that. I'm going to church. I'm a member of Celestial Church of Christ, but does not mean that you will make heaven. So what will take you to heaven is Jesus in your life. Nígbà tí Jésù ń gẹṣin lọ sí Jerusalem, gbogbo èèyàn ló ń sọ ọmọ ọpẹ́ sílẹ̀, torí ẹ̀ la ṣe máa ń ṣe remembrance ọjọ́ ọmọ ọpẹ́. Gbogbo èèyàn sọ ọmọ ọpẹ́ sílẹ̀ ni. So ẹṣin yẹn ló wá feel pé òun fine, wọ́n sọ ló jẹ́ kó máa sọ ọmọ ọpẹ́ lẹ̀ fún un. Ìgbà tó drop Jesus ní Jerusalem, when he was coming back alone, that was when he knew that there was something wrong about him. Ìgbà tó ń padà bọ̀, ó kàn rí pé àwa gbàtà ń lọ wọ́n sọ ọmọ ọpẹ́ lẹ̀, gbàtà ń padà bọ̀ wọ́n jọ ọkọ lẹ̀, kí ló happen? Kò mọ̀ pé life máa happen sí òun. Gbogbo wa náà ni life máa happen sí. Ṣùgbọ́n at the end of the day, tá a bá jẹ́ kí Jésù happen fún wa, gbogbo nǹkan tí life bá jẹ́ kó happen sí wa pátápátá, ó máa padà di òfo ni. Ayé asán kí lèèyàn ń bá káàkiri láyé tí ẹ̀ bá ti lé 120 kó máa lọ. Ayé asán. Ayé tí èmi àkàn ní. Tí ẹ̀ bá ra bí mọ́tò bí 6 cash down, tó ra lé bí 8 cash down, ẹ̀ náà ti tó kí lèèyàn ń bá kiri. Àwọn olójú kòkòrò lẹ́nu mi, ṣé yẹn wà á tó? Bá káàkiri tí a bá lè jẹ́kọ́ at the age of 125, ó kàn máa fẹ́ kọ́ jàkàrà àbí kó fẹ́ kọ́ jẹ mọ́ínmọ́ín, kí lèèyàn tó ń wá. Tó bá dẹ̀ wọ́n ayé ń gbà yẹn, ayé lè wá mú yàn lọ ń gbà yẹn ní 125. Kò sí nǹkan téèyàn ń bá kánú ayé tẹ́lẹ̀ náà. Ṣùgbọ́n iye ọdún tá a fẹ́ lò láyé yẹn kọ́ ló matter, kó wa very very important, like the time we spend on earth and how we spend our time. Where do you want to spend your eternity? Because spending does not stop. When you spend time on earth, you have to spend more time in heaven. And which place do you want to spend that much more time? Hell or heaven? Heaven. In the name of Jesus, we will not spend much more time in hell. In the name of Jesus. So that is why I want to beg you in the name of Jesus. Accept Jesus Christ as your Lord and personal Savior, and it shall be well with you. Don't let them tell you that àwọn tó bá ti ní Jésù wọn kì í ní problem. Ìgbà tó bá ní Jésù tán gan wọ́n ṣe máa ń gbede. Bá gbọ́ ogun náà fẹlifẹli wọ́n ṣe máa wá gbede. Wọ́n bá ti wá gbede yẹn, ìfọ̀kànbalẹ̀ kan wà. Ó ní nínú ayé ẹ̀yin ò rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká torí mo ti ṣẹ́gun ayé. Àwọn tó ti ṣẹ́gun wọ́n wò wá bá ti ń yọ̀ lénìí yìí. Ó yẹ káwa náà padà wo àwọn kan bí wọ́n bá ti ń yọ̀, torí pé ó yẹ ká lọ síbi ìṣẹ́gun mi. Èèyàn gbọ́dọ̀ ṣe wàhálà tó pọ̀ báyìí láyé láti méèkì ẹ̀, kí èèyàn tún wá kú, kí èèyàn tún bẹ̀rẹ̀ wàhálà náà àjò òkú. Lórúkọ Jésù kò ní jẹ́ ìpín rẹ̀. Jésù sọ fún wa nínú ìwé John 10:18. Ó ní mo fi sílẹ̀ fúnra mi ni, that is, he gave his life for our own life. Ó di ẹlẹ́ṣẹ̀ nítorí pé káwa má bàa ṣẹ̀ mọ́. Ó di aláìní nítorí pé káwa bá lè di ọlọ́rọ̀. Torí ìdí èyí, ẹ jọ̀ọ́, ẹni tó fa ayé ẹ̀ sílẹ̀ fún wa yìí, ẹ jẹ́ ká tẹ̀lé, yóò sì dára fún wa bá ti tẹ̀lé. Káfògo àtọlà fún bàbá ọ̀run, kò sí bí tí mọ́lẹ̀ rẹ̀ kò dé. Òun ló pe mọ́lẹ̀ àṣẹ rẹ̀ nílẹ̀ ni, kò sí bí tí mọ́lẹ̀ rẹ̀ kò dé. Kò sí bí tí mọ́lẹ̀ rẹ̀ kò dé, kò dé, kò dé. Kò sí bí tí mọ́lẹ̀ rẹ̀ kò dé, kò dé, kò dé. Ó dá òkun, ó dá ọ̀sà, alára tó fòmi ṣe ọ̀ṣọ́, ìwọ tó mọ bí ẹja gbàdúrò. Májẹ̀mú tó búyọ̀ já òkun, ìyanrìn àtẹ̀káyé, ọ̀dà òkùnkùn bírímù, òun lọ gáyì mọ́lẹ̀. Ojú ọ̀run onílẹ̀kùn ó gbé mi méjèèjì láì rìn àjò.
ó mú ẹ̀dá gbanú ẹ̀dá wáyé ibi ẹ̀mí ń gbà lọ́ọ́ bá ẹnìkan ò mọ̀ àjùlọ ẹni tí ò wá ọ kò lè mọ̀ nǹkan. májẹ̀mú aláìlé ìpín ló jẹ́ ìjìnlẹ̀ aláìlé tú ìràwọ̀ ń yọ láláyé lọ òṣùpá ń ṣàtọ́kùn tó bá dalẹ̀ ibi gbogbo náà ti mìíràn o ọ̀tọ̀ ló faradà oòrùn sáyé ó ṣòjò ó tún ṣọ̀dá ẹ̀ òṣèlú bí ọyẹ́ ó tún ṣòtútù ẹranko igbó wọn lọ súwà ewéko ewébẹ̀ ìyẹn ò ṣe é ṣàwárí kan ẹni tí òrìṣẹ́ Ọlọ́run kò rí nǹkan kan o ẹni tí òrìṣẹ́ kò rí nǹkan kan ṣe rí last verse tí mo fẹ́ kọ ẹ tó bá kọ ó ṣe mí dàbí òun tó bá kọ tó bá ní Jésù kò ní mínì kankan because tó bá ní ẹni tí ò rí nǹkan kan wọ́n ò ní rí ẹ. They no go see you, they go find you. Make I speak Lagos for you. They go they look for you, they no go see you. Sọ pé ó ṣe mí dàbí òun, ó pín mi ní ìpín tí òjò tẹ́ni. Mi ò lálẹ́ o, èmi ní àmì àṣẹ̀dá látọ̀run. Àdágbẹ̀yìn ni mi, ó wá fi mí jọba ohun gbogbo tó ti kọ́dá. Ó dá mi, ó sún mi níre, èmi ní bẹ́ẹ̀ ni àṣẹ Olódùmarè ni. Àmì ló fún ìwọ́là, àyànmọ́ ògo ogún mi ni. Sọ pé ẹ̀dá ẹ̀mí ló fi ṣèránṣẹ́ mi, àkọ́rí ìran mi ojú ògo rẹ̀ ni. Pariwo pé mo ní ìmí ìyè ẹ̀mí nínú ẹni orí mi ni. A round of applause for her, please. Hey, Jack, but the one for Minister. A very big round of applause for her, please. Thank you very much. Please, Majamo, he's getting ready to come on stage, please.